ìwé ìfihàn orí kejì ẹsẹ̀ ìkíní. Sí áńgẹ́lì ìjọ ní éfésù kọ̀wé nǹkan wọ̀nyí ní ẹni tí ó mú ìràwọ̀ méje náà ní ọwọ́ ọ̀tún rẹ̀, ẹni tí ń rìn àárín ọ̀pá wúrà fìtílà méje náà wípé. ẹsẹ̀ ìkejì. Èmi mọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ àti bí ara rẹ kò ti gba àwọn ẹni búburú àti bí ìwọ sì ti dán àwọn tí ń pe ara wọn ní àpọ́stélì tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀ wò, tí ìwọ sì rí pé elékìí ni wọ́n. ẹsẹ̀ ìkẹta. Tí ìwọ sì farada ìyà àti nítorí orúkọ mi, tí o sì fi àyà rán, tí àárẹ̀ kò sì mú ọ. ẹsẹ̀ ìkẹrin. Ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ pé ìwọ ti fi ìfẹ́ rẹ ìṣáájú sílẹ̀. ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí náà rántí ibi tí ìwọ gbé ti ṣubú, kí o sì ronúpìwàdà, kí o sì ṣe iṣẹ́ ìṣáájú. Bí kò sì ṣe bẹ́ẹ̀, èmi ó sì tọ̀ ọ́ wá, èmi ó sì ṣí ọ̀pá fìtílà rẹ̀ kúrò ní ipò rẹ̀, bí kò ṣe bí ìwọ bá ronúpìwàdà. ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n èyí ni ìwọ ní pé ìwọ kórìíra ìṣe àwọn Nikolaitani, èyí tí èmi pẹ̀lú sì kórìíra. ẹsẹ̀ ìkeje. Ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. Ẹni tí ó bá ṣẹ́gun ni èmi ó fi èso igi ìyè fún jẹ, tí ń bẹ láàrin paradíṣe Ọlọ́run. ẹsẹ̀ ìkẹjọ. Àti sí áńgẹ́lì jọ ní Símnà kọ̀wé nǹkan wọ̀nyí ní ẹni tí ń ṣe ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn wí, ẹni tí ó ti kú tí ó sì tún yè. ẹsẹ̀ ìkẹsàn-án. Èmi mọ iṣẹ́ rẹ àti ìpọ́njú àti àìní rẹ, ṣùgbọ́n ọlọ́rọ̀ ni ọ́. Èmi sì mọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run tí àwọn tí ń wí pé Júù ni àwọn tìkára wọn, tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n tí wọ́n jẹ́ sínágọ́gù ti Sátánì. ẹsẹ̀ ìkẹwàá. Má ṣe bẹ̀rù ohunkóhun tí ìwọ ń bọ̀ wá jìyà rẹ̀, kíyèsí èṣù yóò gbé nínú yín jù sínú túbú kí a lè dán yín wò, ẹ̀yin ó sì ní ìpọ́njú ní ijọ́ mẹ́wàá. Ìwọ ó ṣàṣe olóòótọ́ dé ojú ikú, èmi ó sì fi adé yìí fún ọ. ẹsẹ̀ ìkọkànlá. Ẹni tí ó bá ní etí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. Ẹni tí ó bá ṣẹ́gun kì yóò farapa nínú ikú kejì. ẹsẹ̀ ìkejìlá. Àti sí áńgẹ́lì ìjọ ní Págámù kọ̀wé nǹkan wọ̀nyí ní ẹni tí ó ní idà mímú olójú méjì ní wípé. ẹsẹ̀ ìkẹtàlá. Èmi mọ iṣẹ́ rẹ àti ibi tí ìwọ ń gbé, àní ibi tí ìtẹ́ Sátánì wà, àti pé ìwọ di orúkọ mi mú ṣinṣin, tí ìwọ kò sì ṣẹ́ ìgbàgbọ́ mi. Ní ọjọ́ wọn nì nínú èyí tí à ń tipa iṣẹ́ olóòótọ́ ajẹ́rìí ikú mi, ẹni tí wọ́n ń pa nínú yín níbi tí Sátánì ń gbé. ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n mo ní nǹkan díẹ̀ wí sí ọ, nítorí ìwọ ni àwọn tí ó di ẹ̀kọ́ ti Bálámù mú níbẹ̀, ẹni tí ó kọ Bálákù láti mú ohun ìkọ̀sẹ̀ wá síwájú àwọn ọmọ Ísírẹ́lì láti máa jẹ́ ohun tí a parúbọ sí òrìṣà àti láti máa ṣe àgbèrè. ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Bẹ́ẹ̀ ni ìwọ sì ní àwọn tí ó gba ẹ̀kọ́ àwọn Nikolaitani pẹ̀lú, ohun tí mo kórìíra. ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ronúpìwàdà, bí kò sí bẹ́ẹ̀ èmi ó tọ̀ ọ́ wá nísinsìnyí, èmi ó sì fi tẹnu mi bá wọn jà. ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí èmi ń sọ fún àwọn ìjọ. Ẹni tí ó bá ṣẹ́gun ni èmi ó fi mánà tí ó pamọ́ fún jẹ, èmi ó sì fún ní òkúta funfun kan,
àti sáárà òkúta náà orúkọ tuntun tí a kọ sí i tí ẹnikẹ́ni kò mọ̀ bí kò ṣe ẹni tí ó gbà á. ẹsẹ̀ ìkejìdínlógún àti sí áńgẹ́lì jọ ní Tíátírà kọ̀wé nǹkan wọ̀nyí ní ọmọ Ọlọ́run wí, ẹni tó ní ojú rẹ̀ bí ọ̀wọ́ iná tí ẹsẹ̀ rẹ̀ sì dàbí idẹ dáradára. ẹsẹ̀ ìkọkàndínlógún èmi mọ iṣẹ́ rẹ àti ìfẹ́ rẹ àti ìgbàgbọ́ àti ìsìn àti sùúrù rẹ àti pé iṣẹ́ rẹ ìkẹyìn ju ti ìṣáájú lọ. ẹsẹ̀ ogún ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ nítorí ìwọ fi ààyè sílẹ̀ fún obìnrin ní Jésébélì tí ó pe ara rẹ̀ ní wòlíì, ó sì ń kọ́ àwọn ìránṣẹ́ mi, ó sì ń tàn wọ́n láti máa ṣe àgbèrè àti láti jẹ ohun tí a parúbọ sí òrìṣà. ẹsẹ̀ ìkọkànlélógún èmi sì fi sáà fún un láti ronúpìwàdà kò sì fẹ́ ronúpìwàdà àgbèrè rẹ̀. ẹsẹ̀ ìkejìlélógún kíyèsí èmi ó gbé ọ sọ sí orí àkéte àti àwọn tí ń bá a ṣe panṣágà lèmi ó fi sínú ìpọ́njú ńlá bí kò ṣe bí wọ́n bá ronúpìwàdà iṣẹ́ wọn. ẹsẹ̀ ìkẹtàlélógún èmi ó sì fi ikú pa àwọn ọmọ rẹ̀ gbogbo ìjọ ni yóò sì mọ̀ pé èmi ni ẹni tí ń wádìí inú àti ọkàn, èmi ó sì fi fún olúkúlùkù yín gẹ́gẹ́ bí iṣẹ́ yín. Giscom TV nífẹ̀ẹ́ láti wò ó.